ẹ̀yin aláwo ṣe ti ń gbọ́ mi ẹ mọ̀ Ganu wá sí ibi kó mọ̀ọ́mọ́ ẹ lọ wá iṣẹ́ sí ẹ lọ wá iṣẹ́ sí ẹ mọ̀ Ganu ẹ mọ̀ Ganu kó wá mọ́ ẹ mọ̀ Ganu mọ́ ẹ mọ̀ Ganu sì lè wá mọ́ o ẹ lọ wá iṣẹ́ sí ẹ lọ wá iṣẹ́ sí ẹ̀yin Alfa. Ó ní àràmàdà olúpẹpẹ àjà kákáká lójú ogun lé wasiu ayinde masha K1 the ultimate. I really appreciate what you did. Ẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu ọba Solomon ọba àgbáyé. Ẹni Ganu Ganu ẹ̀yin Ganu Ghana kó ẹ mà Ganu wá síbi òkú wá síbi kò mọ̀ ẹ̀yin Alfa ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ̀yin pásítọ̀ ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ̀yin aláwo ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ jẹ́ kọ́ mọ́ lòkùrò owó kó lọ lé ẹ má Ganu gba owó wa tán ẹ má Ganu gba owó wa lọ́wọ́ wa o ẹ lọ wá ṣẹ́ ẹ lọ wá ṣẹ́ ẹ lọ wá ṣẹ́ ṣe ẹ lọ wá ṣẹ́ ṣe kìsà wà ló ran gbogbo oyin kẹ lọ fẹ́ yàwó mẹ́ta ẹ má gbé bùkátà yín wá sílé wa. Àfáà mi fẹ́ yàwó mẹ́rin torí ti ṣe Ganu kẹ́ẹ̀rá pàdánù èèyàn ló rán yín níṣẹ́ ni. Tó bá wá débi ọmọ lókù ò ní jẹ́ kó ọmọ lókù sinmi owó kókun lè sùn dáadáa owó kásọ lè bo òkú owó kó kí ìdun má jẹ òkú owó kí ọrùn òkú má wọ̀ owó kí ìdun má jẹ òkú owó kí ìdun má jẹ òbò òkú owó kí ìdun má jẹ èèyàn òkú. Ẹ wá gbé bùkátà ìyàwó yín mẹ́wàá tẹ fẹ́ ẹ wá gbélé ọmọ olókùú lórí káyàrá fọ́ ojú yín. Ọ̀rọ̀ tí arákùnrin yẹn jù jáde yẹn ẹ lè wo bí ọ̀rọ̀ ìwọ̀sí bọ̀ tó sí gbogbo wa níyì ó sì wà níyì. Ọdọọdún làwọn àfáàfin ní àwọn ọmọ kéwú fi ń jáde nílé kéwú tó ń fi ṣe wòlímọ̀. Every year ní àwọn pastor fi ń jáde ní Bible school. Iṣẹ́ wo náà fẹ́ ṣe bí kò ṣe ṣe jìbìtì? Iṣẹ́ wo náà máa ṣe bí kò ṣe ṣe Ganu. Mo ti ń bèrè o. Ọmọ lọ sí school, ọmọ lọ sí ilé kéwú. Èèyàn 100, èèyàn 1000 jáde nílé kéwú lọ́dún yìí. Èèyàn ní 1000 ó jáde ní Bible school lọ́dún yìí. Wọn ò kọ́ṣẹ́. Iṣẹ́ ọ̀nà máa ṣe. Iṣẹ́ Ganu ni nàá. Iṣẹ́ Ganu ló skik. Iṣẹ́ Ganu láti. Iṣẹ́ Ganu. Iṣẹ́ ìtọ́jú bọlé. Olùkọ́ mọ fẹ́ ṣe kó mọ wọ́n pe pásítọ̀ méjì. Pásítọ̀ 100 yọjú. Níbo ni ìyá olùkọ́ mọ fẹ́ gbàrú owó mú lọ sílé? Olùkọ́ mọ fẹ́ ṣe kó mọ wọ́n pe àfáà méjì. Àfáà 30 yọjú. Níbo ni ìyá ẹ tó fẹ́ ṣe kó mọ níbo ló ti fẹ́ rówó mú lọ lé? Èèyàn ló rán yín pé kẹ́ lọ fẹ́ yàwó 100 ni. Ẹ wá gbé bùkátà ìyàwó yín mẹ́wàá ẹ wá gbélé ọmọ lókù lórí ẹ ń gbélé olùkọ́mọ lórí ìyá ọlọ́mọ rówó kó wọn gbà ọmọ olóko rówó gbà ẹgbà gbogbo wọn wá àwọn èèyàn tán ẹ wá ń Ganu kiri ẹ máa Ganu kù ni.
Go and repent from your stupidity and mentality and tuberculosis mentality of Sophie or Sophia granularity. This is King Solomon of all nations. The only man that can talk true to everybody and nothing will happen. If anything happen, anything will spoil, anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. You are promoting nonsense in Africa. What is the meaning of Ilekeu? Ilekeu can be defined as a house that you want to go and teach another person language. After you get out, after you graduate from Ilekeu, what do you want to use it to do? To be doing the word of Ganu. What is the meaning of Bible school or Bible study or what do they call it? Bible school. Bible school can be defined as a place that you want to go and learn about another generation culture or old cargo culture.